wọ́n jí ọmọ bàbá kan náà mẹ́ta gbé ńìlọrin. Àwọn agbébọn kan tí wọ́n dè hámọ́ra pẹ̀lú ìbọn àti ohun ìjà olóró mìíràn tí wọ́n sì wọṣọ ológun ti ya bo agbègbè àṣeyọrí alágbàdo nílùú ìlọrin nípínlẹ̀ kwara. Wọ́n jí ọmọ mẹ́ta gbé sá lọ. Aláròyé gbọ́ pé nǹkan bíi aago 8 ààbọ̀ alẹ́ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹwàá yìí làwọn agbébọn náà ya bo ilé arákùnrin kan tí wọ́n ń pè ní Lukman. Wọ́n yìnbọn sókè léraléra, kálukú sì ń sá àsálà fẹ́mi rẹ̀. Kí àwọn èèyàn sì tó mọ ohun tó ṣẹlẹ̀, wọ́n ti jí àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́ta gbé lọ. Bí wọ́n ṣe fi ọ̀rọ̀ náà tó àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ létí ni wọ́n ti dìde lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n sì gbá fi yá àwọn agbébọn náà. Wọ́n tọpasẹ̀ wọn gba ọ̀nà ìlú Ṣàó. Èyí ló mú kí wọ́n rí ọ̀kan nínú àwọn ọmọ yìí gbà lọ́wọ́ wọn. Lukman ní tí kì í bá ṣe àwọn fìjìláńtẹ́ tó tètè dìde ni àwọn ọmọ òun mẹ́tẹ̀ẹ̀ta ni wọn ìbá gbé lọ ráú. Àwọn tọ́rọ̀ náà ṣojú wọn sọ pé kakí ológun ni gbogbo àwọn ajínigbé yìí wọ̀. Títí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí, àwọn ajínigbé náà kò tí ì pe mọ̀lẹ́bí àwọn ọmọ méjì tó wà lákàtà wọn ọ̀hún láti béèrè ohun tí wọ́n fẹ́. Àwọn olùgbé agbègbè náà ti wá rọ gómìnà Abdulrasaq láti tètè wá ọ̀nà àbáyọ sí ìṣòro ìjínigbé tó ń wáyé lemọ́lemọ́ ní agbègbè náà, torí pé láàrin ọ̀sẹ̀ kan péré ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé níbẹ̀ ti tó 4 ọ̀tọ̀ọ̀tọ̀. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín.